Ojúmọ́ òní ti mọ́ o, ọlọ́jọ́ òní. Ìpèsè oníkúlùkù ń bẹ bó ti ṣe pe bùbú rẹ̀. Tẹ̀já ń bẹ nínú ibú, tẹyẹ ń bẹ lófùrú gágádù. Tẹranko ń bẹ nígbó, tẹ̀dá èèyàn ń bẹ lọ́dàn. Ìpèsè ayé ò fìgbà kan dúró, yanturu ni lójú gbogbo ọlọ́pọlọ pípé aláròjinlẹ̀. Ẹfọ̀n gbàgbé wípé nínú igbó nípèsè tirẹ̀ wà. Ó rọ̀dàn lóko ìwá nǹkan jẹ ló bá dẹran ìkòkò aráyé. Òròmọ́ finú àgò tiẹ̀ lẹ̀, òde olówó rẹ̀ tí pèsè rẹ̀ ti dájú òtẹ́lọ́rùn mọ́ lọ́mọ adìyẹ fi ṣàgbákò àwòdì láàtàn. Ẹja ò rántí pé bí orí dáni sí là á gbé. Ó tọ̀gbun omi rò kí odò fátijẹ ló bá kó páńpẹ́ adẹ́dùn tán pè lápẹja. Adarí oorun fi wàdùwàdù gbọ́ orin tí mo fẹ́ ayé ń kọ. Wọ́n fi wùrùwùrù jó sílù tí ń lù. Ná bá dá kádàrá ń jàkadì. Wọ́n gbàgbé elétè ọjọ́ lólùpèsè. Ẹbọra abániṣe ni wọ́n fojoojúmọ́ ayé wá kiri. Ǹjẹ́ kí ló dé o ọmọ ará ayé? Èyí ti jẹ́ ẹ̀dá ènìyàn tí wọ́n tẹ̀yìn nífá tán tó kú kẹ́ ẹ rúbọ rẹ̀ tẹ̀ wá ń kíbò sí pé fà ò fọ́rí. Ò bá gbéjẹ́ fórí ọ̀rẹ́ mi o. Kìràkìtà àtijẹ́ àti mú rẹ òye ó tayọ bó ti yàn. Bẹ́ja tó yàn kún ìsẹ̀mí inú omi bá ti ń sánná ìpèsè lófurufú, ó ṣetán àti fara gbọ́fà kádàrá nù. Bẹ́yẹ bá ti ń wá pèsè rí inú omi, àní ò sí o, ẹyẹ ṣetán wíwì lóòyẹ iná tí ń sọ láàrin omi nù. Bẹ́dà èèyàn bá ti ń sánná ìpèsè lọ́nà mọ́jà gbọ́, ẹ̀dá ṣetán àti dẹni ẹbọra ń bá jẹun nù. Ìpèsè rẹ ò sí níbìkan tó tayọ ọ̀dọ̀ olùpèsè tó fọjọ́ òní nípèsè tirẹ̀. Kò sẹ́ni tí ń ṣáájò fọjọ́ kó tó rí pèsè tiẹ̀ o. Ìpèsè rẹ ń bẹ nínú àyànmọ́, àyànmọ́ rẹ ń bẹ nínú kádàrá, kádàrá rẹ ń bẹ lọ́wọ́ ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní fún ọwọ́. Ojúmọ́ òní ti mọ́ o, ọlọ́jọ́ òní. Fún wa ní kọ́kọ́rọ́ ìrọ̀rùn tó ṣílẹ̀kùn ìpèsè ayọ̀, ká má bàa sánná ìpèsè síbi tá ó ti fara kọ́fà kádàrá. Àṣẹ. Kọ́mọ níwà lórúkọ mi o. Ire o.